Solomon. Pardon, say something just now. Who is Orin? Who is Orin? When number one, K1, Fuji Master, Fuji Merege, Fuji and everything, Fuji of the world, still alive, where still they breathe. They give us back to back. No beats, singing raw, with the dance sam. Can't they talk, say one person Orin? Are you alright? After K1 and day, we know who next. About take time. Where you are going to this new energy system, don't take time. I just have to do this. Take time. I just wake up and I just hearing that someone is Orin or something. Mi wá lẹ́sì tí máa fún torí mi mọ́ tí máa pè. Bọ́bọ̀ ni bí Lagelu ní bí èèyàn ní bẹ́ẹ̀ ránkú níbi ìdí ẹ̀ mọ́. Ó jọ wèrè. Torí mo kọ́kọ́ rí pé kò létí. Ìkejì mo rí pé kò lójú. Ìkẹta mo rí pé kò ní gumption. Wèrè nájà. Thinking faculty ẹ̀ ó ti bàjẹ́. Mo kọ́kọ́ ṣe bára títa ni bàbá àṣùlẹ̀ àtòrí tára bá ń tayọ̀. Ẹ̀sùn ọ̀tá ẹni kì í gẹ lójú ẹni. Ẹ máa lọ bẹ́ẹ̀, ẹ máa yí padà. Mo rò pé òun ni bàbá máa gbọ́ ọ̀la àwọn ló ń jowú. Ta ló ń jowú ta ni ta ló ń jowú ta ni àti ta ni sí ta ni. Iná wí. Ẹgbẹ́ ń dígbò.